Yorùbá. Ọmọ aládé ni wá. Adé orí wa. Kò ní sí láéláé. Bí nǹkan ò ṣe nìyàn. Bóyá wá nǹkan ṣe sọ̀rọ̀ náà lè níyànjú. Orúkọ tèmi ni Ọmọọba Lawal Cousin Adéwálé, ìránṣẹ́ Oòduà. Ohun tí ó ṣẹlẹ̀ ni wípé àwa ni a jẹ́ alákòóso àti olùdarí ẹgbẹ́ Yorùbá Lágbà Culture Initiative. Ìdí tí a fi wáta lénìí láti wá sọ fún wa ni wípé àyájọ́ gbígbé àṣà àti èdè Yorùbá lárugẹ tí COVID-19 kò fún wa láǹfààní láti jẹ́ kó wáyé, yóò wáyé lágbára Olúwa ní inú oṣù kejì ọdún tó ń bọ̀. Ìgbàgbọ́ wa ni wípé ibi tí ìṣòro ìran Yorùbá ti bẹ̀rẹ̀ òun ni wípé a sọ àṣà àti ìṣe àti èdè àwọn bàbá wa nù. Níbi tí ìran Yorùbá dẹ̀ gbàgbọ́ wípé ọmọ tó bá sọ lẹ́nu ó so àpò ìyàkọ́ ni. Ìdí nìyẹn tẹ́ fi rí tí ìran Yorùbá fi wà ní oko ẹrú lénìí. Nítorí wípé ní orílẹ̀-èdè Nàìjíríà ìran Yorùbá lọ́wọ́lọ́wọ́ tá a wà oko ẹrú la wà. Ẹni tí ò bá mọ̀ ẹ jẹ́ kí irú wọn lọ mọ̀. So ká lè wá bọ́ lóko ẹrú, ká lè dé ilẹ̀ lérí, a gbúdọ̀ padà ká wu ẹ̀yìn wò. Wọ́n ní bọ́mọdé bá ṣubú ó máa ń wo wájú. Wọ́n ní ṣùgbọ́n bágbà bá ṣubú ẹ̀yìn ló máa ń wò. A fẹ́ kí ìran Yorùbá, a fẹ́ ká wú ẹ̀yìn wò, ká wo ìpọ̀rí àwọn bàbá wa, nítorí wípé ìgbàgbọ́ wa ni wípé òun ni yóò gbé wa dé ilẹ̀ lérí. Ìdí nìyí tá a fi ń kéde fún ìran Yorùbá wípé ká lọ wo ìpọ̀rí àwọn bàbá wa wò. Ọ̀rọ̀ eléyìí kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn tàbí wípé bóyá ọ̀rọ̀ awẹ́wa tàbí wípé bóyá ọ̀rọ̀ pé a kàwé orí wa ti wá dọ́ta ni ò ní jẹ́ ká mọ̀ wípé ìran Yorùbá ń jìyà báyìí. Báwo la ṣe fẹ́ délẹ̀ lórí? Báwo la ṣe fẹ́ bọ́ nínú àjàgà tí ìran Yorùbá kó sí? A gbúdọ̀ gbé ìgbésẹ̀ akin o, látàrí kí a má bàa jìyà jù báyìí lọ, látàrí kí àwọn ọmọ wa kí wọn ó má bàa jìyà ju tiwa yìí lọ. Mo wá rọ gbogbo àwa ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àti ọlọ́gbàjọgbà wípé kí ẹ fi ọwọ́ tì wá lẹ́yìn, nítorí wípé ìgbà ike a máa fọwọ́ ti lé, ìgbà láàmù wọn a dẹ̀ máa fọwọ́ ti ẹ̀bá ògiri. Ṣùgbọ́n ṣá ìgbàgbọ́ tiwa ni wípé a ó délẹ̀ lérí o, a ò dẹ̀ ní ṣe lásán. Yorùbá lágbà, a ó délẹ̀ lérí. Yorùbá, Ọmọ aládé ni wá. adé orí wa. Kò ní sí láéláé. Bí nǹkan ò ṣe nìyàn. Bóyá wá nǹkan ṣe sọ̀rọ̀ náà lè níyànjú. Tó ọ̀rọ̀ ìran Yorùbá yóò níyànjú o. Ìránṣẹ́ Oòduà ló ń sọ̀rọ̀ o. Ó dìgbà kan náà.